aláàjì Táyé Currency ẹ pè wọ́n sáàkè kán lọ stop ègún ni o kò dáa o. ẹ̀yin tèmi lórílẹ̀ ó di gòbe ẹ wò lọ́rọ̀ Pasuma yìí ni o àti Táyé Currency. Wálé Adéọba tún ti jáde o ó jáde ó dẹ̀ tún dárúkọ àwọn mẹ́ta kan ó dárúkọ Fine Malato ó dárúkọ Triple J àti ẹnìkan ó ní pàápàá jùlọ Fine Malato ọ̀rọ̀ wo ló rò pé ó ní lẹ́nu tẹ́ẹ̀bà gbàgbé fọ́nrán tó wà lókè yìí níbi tí Fine Malato ti sọ wípé òun tọrọ àforíjì lọ́wọ́ Òbésèrè àti Táyé Currency gbogbo àpésìn pátápátá pé ọmọdé ló ń ṣe òun pé kí wọ́n dáríjì òun ó tún wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yẹn Fine Malato wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń bú Pasuma gbogbo fáǹsì àpésìn tó ń bú Pasuma wípé ègún ni o ẹ yé pẹnupọ̀ láti máa bú Pasuma. ó ní kí Alhaji Táyé Currency kí ó pe gbogbo wọn ṣàkíyèsí tí wọ́n ń bú Alhaji Pasuma wípé ègún ni o kò dáa o wípé torí ẹ̀ lòun ṣe yọra òun kúrò nínú bíbú àwọn olórin. ìyẹn ló fà á tí Wálé Adéọba fi jáde pé ó ti sọ̀rọ̀ dáradára ó ti sọ ó ti bẹ̀ wọ́n ó ti bẹ̀ Táyé Currency ó dẹ̀ ti bẹ̀ Òbésèrè fine èwo wá ní ìtumọ̀ wípé ègún ni kí ni ìtumọ̀ yẹn ṣé nígbà tí ẹ̀yin ń bú Táyé Currency torí pé òun lọ wo péèjì ẹ̀ òun dẹ̀ ti rí pé ó ti bú ọ̀pọ̀lọpọ̀ ebú sẹ́yìn ó dẹ̀ ti bú òun náà ó rí pé ègún nìyẹn àmọ́ òun sọ pé kí wọ́n kọ́ṣọ́nà àwọn èèyàn tó ń bú Alhaji Pasuma ẹ̀yin ń bú Alhaji Táyé Currency kì í ṣègùn fún yín wípé kò sí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ wo ọ̀rọ̀ yìí ní agbára gidi gan. ó ní bóun ṣe wà yìí onínú fùfù lòun nǹkan kékeré rẹ̀ ló máa ń bí òun nínú wípé nígbà tí òun ti ń bọ́ sórí afẹ́fẹ́ wípé kí ẹ̀yin ènìyàn yìí kí ẹ stop èébú tẹ̀ ń bú Táyé Currency ó ní gbogbo yóò máa gbọ́ nígbà yẹn ní pé ó ti wá délẹ̀ tó ń sìn ẹ wá ń bẹ òun ẹ wá ń sọ pé kóun dákẹ́ kóun máa sọ wípé òun ò ní gbọ́ o wípé òun ò ní gbọ́ rárá ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ o ẹ ká gbọ́ níbi tí Wálé Adéọba tó ti ń sọ ọ̀rọ̀ tó ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ti ń fún wọn ní wọ́n ní tó ti ń bú wọn gidigidi pé kí wọ́n jẹ́ kó rí wọn pé o kí wọ́n jẹ́ kó rí wọn pé yípe tó bá wá fún àwọn ní ẹ̀kan òun máa wá fún wọn ní 100 times yípe kí ni àìmọye àṣírí ló wà lọ́wọ́ òun tó bá dẹ̀ ti fa òun jù tó bá fa gbùrò òun máa fa igbó ni o wípé kí wọ́n ṣọ́ ara wọn gidigidi o ẹ jẹ́ ká jọ gbọ́ níbi tí Wálé Adéọba ti ń sọ̀rọ̀ tó ti ń bínú gidigidi tó ti ń bú wọn tó ti ń sọ̀rọ̀ gidigidi sí wọn pé ẹ jẹ́ kó rí yín pé o ẹ lọ jẹ́ kó rí yín pé tó ń sọ bẹ́ẹ̀ fún wọn. orúkọ mi ni Wálé Adéọba Mr. Package mo kí gbogbo wa kò ní bàjẹ́ lágbára Ọlọ́run mo ti ń rí a lot of video mo ti ń rí bó ṣe ń lọ káàkiri wọ́n send àwọn míì sí mi àwọn míì tag mi àwọn ìmíì mo rí pé ọmọọṣẹ́ mi ti send a lot yẹn Títílayọ̀ Ọmọbọ́adé tó máa ní TikTok mi ṣá mo take time láti wo àwọn míì tó wà reasonable mo dẹ̀ tún ìmíì ìṣẹ́ mọ̀ ní òun sábà wà àwọn kìnìyàn because the more tó bá ṣe ń wò inú àmà bíyàn tó bá kàn ti rí ní ń wò because tí mo bá ń wò èmi tètè máa ń bínú so àfa àwọn ètò bá jẹ́ pé mo kàn rí pé kákan wò now àwọn mẹ́ta ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn màá dẹ̀ fún àwọn méjì ní warning in fact serious warning màá fún àwọn méjì nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ kò pọ̀ bọ̀bọ̀ ẹ̀ wọ́n ní tó ní irun white ní àwọn yorùbá yìí wọ́n ló ń jẹ́ Malato mo rí ìkan náà jẹ́ triple màá kọ orúkọ ẹ̀ síbí ẹ máa wo orúkọ ẹ̀ lókè ó jẹ́ Triple J Entertainment then there is another man eléyìí òpònú yìí kí ìmọ̀bí tó ń gbé bóyá Malaysia ni bóyá Canada ni bóyá America ni ìmọ̀ mi ò dẹ̀ rẹ́dí àti ẹ̀tì ìmọ̀bí tó ń gbé bọ̀ òpònú ayérada ẹni tí ò lọ́pọlọ lórí rárá nínú àwọn tó ń sọ̀rọ̀ yìí arìndè tó wà lókè yìí máa wá mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bá mi lọ sórí péjì Fine Malato náà ń pè ẹ lọ gbọ́ nǹkan tó sọ ó bẹ̀bẹ̀ ó bẹ̀ Òbésèrè ó bẹ̀ Currency ó bẹ̀ Fine bọ̀ nǹkan tí mo kàn rí tóun sọ ni pé èmi ò mọ nǹkan tó dé tí gbogbo wọn ń jáde láti máa bẹ̀bẹ̀ orí mo ráwọn kan náà tó ń bẹ̀bẹ̀ mo ráwọn kan tó ń bẹ̀bẹ̀ èmi ò mọ̀ blogger dẹ̀ ní ẹ̀yin lẹ mọ̀ ẹ bóyá ti pera yín ẹ má ṣe báyìí mọ́ kò dáa báyìí bóyá torí pé ẹ̀hẹ́ntà èèyàn ti wá àhẹ́ntà èèyàn ti yín lẹ ṣe ń pera yín jọ fine number one kò sẹ́ni tó fẹ́ jà èmi dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ibi tẹ́ bá ti ń pe ogun yẹn èmi á fẹ́ tójú bọbẹ̀ kí n mọ bó ṣe ń lọ irú èèyàn tẹ́mi jẹ́ nìyẹn màá tójú bọbẹ̀ kí n mọ bó ṣe ń lọ bí tẹ́ bá ti ń pe ogun bóyá mi ò ní jáde láti tọ́ yín o mi ò ní sọ̀rọ̀ nípa yín now ẹ jẹ́ mu látòrí bọ̀bọ̀ Malato yìí mo wo àwọn nǹkan mí nínú lórí page ẹ̀ mo rí pé náà ti bú mi ó ti ṣe kádàrá láìfọ ènìyàn bọ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ ni pé mo gbọ́ ọ̀rọ̀ méjì tó sọ ó kọ́kọ́ sọ ní ègún ni àwọn tó bá ń bú ẹnìkan kinní kan ègún ni
ẹni tó bá ń bú Wasiu Alabi Pasuma ègún ni. Now my brother, let me tell you, láti side ọ̀dọ̀ yín tó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ ìjà, because mi ò mọ bẹ́ẹ̀ èèyàn ṣe máa ń ronú ẹ tó jáde láti wá sọ̀rọ̀. And reason dẹ̀ ni pé gbogbo èèyàn gbọ́ nǹkan tí bàbá Ayọ̀ Jamiu náà sọ, bàbá tó sọ pọlọ́nu yẹn tó kàn sọ lórí social media. Because mo rí bàbá yẹn bíi pé bóyá tó bá ti rí pé òun fẹ́ súnmọ́ lórin kan lá máa ṣojú ayé, and it's not somebody téèyàn lè rely, téèyàn lè dáradé, ìyẹn bàbá Ayọ̀ Jamiu yẹn. So wọ́n bọ̀bọ̀ fine mala to you, mo rí nǹkan tó sọ tó ní ègún ni láti máa ṣé ẹ̀yin gbogbo, mo máa ń tẹnu mọ́rọ̀ pé ṣé ìgbàgbé máa ń ṣe yín pé ẹ̀yin lẹ máa ń pe ogun ni, ìgbàgbé máa ń ṣe yín pé ẹ̀yin PFC àbí kí náà ń pè yín lẹ máa ń pe ogun tó bá wá ti gbà sí fún yín left and right, front and back, ẹ wá máa ṣe kátikàti mo rí nǹkan tó wá sọ ó bẹ̀bẹ̀ fine, good and fine, ìyẹn lọ bẹ́yẹn. èyí wá ní òun jáde pé ègún ni wọ́n ń ṣe kinní kan. ṣé àwọn tí PFC àbí kí náà ń pè yín ẹ ti sọra yín lẹ́nu gan, ẹ sọra yín lẹ́nu gan, image tẹ́ ń rò pé protect yẹn ẹ ti bàjẹ́, kọ́nà bá yín tún ṣe ni. I will tell you nothing but the fact, kọ́ sí irú àwa ibi tá a bá mẹ́nu sọ báyìí àwọn yẹn àwa dẹ̀ mọ̀ òótọ́ ọ̀rọ̀, àwa mọ̀ òótọ́ ọ̀rọ̀, stories pọ̀ ńlẹ̀ tí màá lọ máa wú jáde. èmi ò ní bú ebúbọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ máa mú jáde. nígbà tẹ́ ń pe adúrú mi, ẹ̀ ń pè mí ní Wálé ẹrú ọba, ẹ̀ ń pe currency kinní kan, ẹni tẹ́yìn náà dem protect, mo bá wórúkọ tó fìtì ẹ̀, ó go viral bí ó go viral, bó ṣe rí nìyẹn. fàkátì 50-50 ni, kò lé. èmi ò ní fún ẹ̀yin lórúkọ, kò sí nǹkan tó kẹ́mi àti yín, ẹ̀yin wẹ́wẹ́ lẹ́yìn ìràlẹ̀ yín náà, má bá wórúkọ. so ó dàbí pé ìgbàgbé máa ń ṣe gbogbo yín pé ẹ̀yin lẹ máa ń pe ogun, kò sẹ́ńtẹ̀ tí bu o, kò dẹ̀ sẹ́ńtẹ̀ lè bú, kò sẹ́ńtì gbogbo yín ò ti bù tán. o mo ṣe ní bóyá ẹ fẹ́ di fújì mú kẹ́ máa gbé lọ. ẹ̀yin lẹ jáde fún Bẹ̀sẹ̀rẹ̀, ẹ̀yin lẹ jáde fún Màláíkà, ọ̀gá yín ló kọ̀ bọ̀ ẹ̀ ló kọ́ṣàn gbogbo yín jáde. ẹ̀yin lẹ jáde fún ẹ ti jáde fún Ṣùpárí, ẹ̀yin ni àtàwẹ́wẹ́ náà ẹ̀yin ni. táwa bá jáde tá a bá kàn sọ̀rọ̀ kan méjì nsìn ẹ máa rí yẹn mú. bó ṣe ń lọ ló gbà sí fún yín bí ẹ̀mejì yẹn, dìdìrín òpònú gbogbo yín, kò máa sẹ́ni kankan tó lè fún lésì. èmi dẹ̀ lé débi pé tẹ bá ti ń gbé wá yẹn máa gbà sí fún yín padà. bó ṣe ń lọ jáde fún yín bí ẹ̀mejì nsìn, Òṣùpá náà sọ tiẹ̀, ẹ dákẹ́, alábòsí ni gbogbo yín. èmi dẹ̀ hate irú àwọn èèyàn bẹ́yẹn ní àyíká mi. gbogbo àwọn tó ń pè mí pé Wálé please, Wálé má ṣe báyìí, Wálé má ṣe báyìí, Wálé má ṣe báyìí, mo ní mo máa sọ eléyìí kí gbogbo yín lè rí. ok ìwọ jáde ń sè ológun ni àwọn tó ń bú oṣù pápá currency tó ń bú tí gbogbo yín ń bú yẹn kì í ṣe ègún àbí. ó dàgbẹ́ máa ń pe ẹ máa ń rò pé jẹ́jẹ́ Judas yín yẹn o ní Barrister, I don't understand. well èmi ò rí anybody be anything ṣá, èmi rí ordinary people lèmi rí, because iṣẹ́ tèmi ń ṣe I talk to a lot of artists, so kò sí nǹkan tó pè mí. ẹ̀yin náà làwọn kan jáde ló jáde níjọ́ kan, K1 the ultimate ẹ bu láti òkè délẹ̀ ni, K1 the ultimate, odidi K1 the ultimate. ègún kọ́ nìyẹn pẹ́ ń bó K1 the ultimate. má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ o, ó ti sọ̀rọ̀ gidi màá látọ̀ àbí kí ló ń pẹ́ o wá bàjẹ́ o tún wá ń wọ̀n o ní ẹni tó bá rí ẹsìn kí ló ṣe. ẹ jáde táwọn èèyàn bá ní jáde, ẹ bú ẹnìkan olórin kan táwọn èèyàn bá ní jáde fún yín, ẹ gbọ́dọ̀ jáde mọ́ lọ́kìlọ́ fákọ̀tì ẹ̀ náà kí ló ká ipa lọ́wọ́ àwọn others. kò gbá ẹlẹ́nu náà, ilé ìbú ni wọ́n náà kò gbá ẹlẹ́nu. tó bá apologize kádà rẹ̀ nìyẹn, tó bá fẹ́ ṣe kíní kádà rẹ̀ nìyẹn. bàtẹ bẹ̀rẹ̀ tí yẹn fún wa lórúkọ mu dẹ̀ bọ́gà yín náà orúkọ jẹ́jẹ́ Judasi na whole nobody any apology láti sọ. ìyẹn lọ bẹ́yẹn bọ̀bọ̀ ọ̀dẹ̀ òpònú yìí kí n tó sọ̀rọ̀ ẹ̀ ìwọ jẹ́jẹ́ típù kíní kan ẹlẹ́wọ́ péjẹ tó ń post pé mò ń gbé kíní kan persona power kíní kan kankan orí power náà ń ṣe ti wá padà. tó bá sún mi débi kan máa jáde and I will continue what people are begging me for. In fact I will start afresh. màá dẹ̀ shake table. I'm warning you. ìwọ jẹ́jẹ́ kíní kan àbí kíní ń pẹ́ Triple J entertainment mi ò ní sọ fún ẹ jù bẹ́ẹ̀ lọ torí I'm not here to do any publicity for you. mo mọ nǹkan tó ń wá, má fi mi pawó má fi mi tajà o. dẹ olórí burúkú eléyìí mi ò mọbi tó ti wá, mi ò mọbi tó wà, òpònú eléyìí òpònú ayírádà yìí tó ń jáde tó ní ẹ Wálé ẹrú ọba àbí kí ló ń pè. òpònú tá a mọbi tó ti máa ń já wa yìí ẹlúkú mẹdẹ àbí kí ló ń pè, àbẹ ẹlúkú ẹlẹ́dẹ̀ ìwọ ọbọ òpònú ayírádà yìí ìwọ ń jáde ń sọ ń bẹ mi sọ̀rọ̀ bẹyẹn. bọ̀bọ̀ kò yẹ mo máa farabalẹ̀ fi ẹsẹ̀ lẹ́yà gidi tó yẹ pé tó bá ti bímọ àwọn ọmọ ẹ wọn á máa domi lójú báyìí, tó bá níyàwó lé á kó ẹ lẹ̀ mo sọ ni màá ṣe nǹkan tó yẹ pé wò àwọn tó bá ní ẹ ní Nàìjíríà bí àwọn tó bá ní ẹ lọ́hùn omi á máa dà lójú wọn. ìwọ ẹlúkú olórí burúkú ẹlúkú ẹlẹ́dẹ̀, ìwọ ẹlúkú ẹlẹ́dẹ̀ yìí ẹlẹ́dẹ̀ àbò lórí burúkú wọn fẹ́ mi ní wọ́n ní ibo ló ti wá tán fún mi wọ́n ní ibo lájẹ́ ti wá ta ló mẹ́ who are you? òun fẹ́ mi wọ́n ní pé you are giving me that because of who? Because of who? Are you mad? Who is that? I'm coming, just hold on. ṣó lórí burúkú ni ẹni òun jáde fún mi pé kinní kan ó dàbí pé wọ́n ti ṣépè fún ẹ níbi tó wà. mo ń wá pàṣẹ lọ́wọ́ tó ní yàrá kan ló ṣì wà lọ́hùn, ìyàrá kan bóyá Amẹ́ríkà bí wọ́n lọ wà bí Canada bí wọ́n lọ wà, ìyàrá kan ló ń gbé táwọn ẹgbẹ́ ìṣòrí rẹ̀ because tíṣẹ́ bá ka ẹ lára oríṣẹ́ dáadáa ni by now ó yẹ kó ti níbi ẹlúkú ẹlẹ́dẹ̀ motors kó ní ẹlúkú ẹlẹ́dẹ̀ estate
ilé ò ṣe wá òun gan ò ṣe gbé fún ẹ wọ́n mú páàsì ẹlẹ̀ fún mi màá tìbọ̀ ẹ lára màá wọnú ẹ gidi tó jẹ́ pé ẹrù abẹ́ tó ń ṣe tí wàá fi tayín tó bá ṣe pórí ẹ ti dàrú ẹlúkú ẹlẹ́dẹ̀ olórí burúkú ẹlúkú olórí burúkú àbí tó bá ṣe pórí ẹ ti dàrú oògbọ́n tó bá gbọ́n wàá mọ̀ pé àwọn tó ń start kìíní yẹn ló yẹ kó kọ́kọ́ lọ fún wọn ní kó tó máa sọ̀rọ̀ tó ń ṣe orí burúkú lórí kìíní tó rò pé ó ń ṣe kìíní ẹlúkú ẹlẹ́dẹ̀ ìwọ ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀ ó ṣẹnu jọ̀ǹpa ẹlẹ́nu rádaràdà ẹlẹ́nu òṣì wọ́n lẹ́nu ẹ máa ń rùn lọ́rùn yẹn náà ni ẹ tó ń sọ̀rọ̀ ẹ fún mi girlfriend ẹ tó ti fẹ́ rí ló sọ̀rọ̀ ẹ fún mi ó lẹ́nu ẹ máa ń rùn ni ó lo ní máa odò burúkú ó ní máa todò ẹnu ẹbí kànga níbi gọ́tà ó tí ì mójútó rẹ èmi ló fẹ́ máa báwí ẹ irú èèyàn gidi ló ń lọ Amẹ́ríkà la jókòó ńbẹ lé oníṣẹ́ ló sì jókòó ńbẹ tí ó pọ̀ wọn ò bá pẹ́ bọ́ síbi náà ó ṣe blọ́gà látọ̀hún yẹn ó wá rò pé orí burúkú bá ẹni ẹlúkọ ẹlẹ́dẹ̀ olórí burúkú ẹlẹ́dẹ̀ ọ̀bọ ẹlẹ́nu rírun ẹlẹ́nu yíyọ jẹ́ kẹ́mi àti ẹ bẹ̀rẹ̀ lórí àpò tí n bá nífẹ̀ẹ́ ṣẹlẹ́yà ọ̀dẹ̀ ẹ̀yin tèmi ẹ má bínú bó ṣe wá lọ nìyẹn yàrá orí ẹ ti dàrú wọ irú wọ báwo ó fẹ́ máa wọnú mi ó lọ bá àwọn òpònú tó bẹ̀rẹ̀ gbogbo kíní kò lọ fún wọn wọ ni ẹ má máa ṣe service orí burúkú èèyàn kan ní currency àbò lówó tó Yusuf kí ló ní wèrè wọn ló máa ń gun káàbọ̀ ó sì wà lamẹ́ríkà yẹn náà kò ní nǹkan kan ẹnu ẹ wọn lẹ́nu ẹ máa ń rùn kiri ni ẹlẹ́nu yíyọ ọ̀dẹ̀. ẹni pé ó ní agbára ẹ wò ó dà pé fíìmù eléyà nílé jọ wò tán o kí wá láwọn ènìyàn wá ń sọ nínú comment section kí ni fans ya àpèsè ń sọ kí ni fans Alhaji Pasuma ń sọ kí wá ni fans Wálé Adéọba náà kí ni wọ́n ń sọ. Lukman Benzi sọ pé olórí burúkú ni ẹ onígbéraga olófò Abíọ́dún Àyànlẹ́yẹ sọ pé òpònú ọmọ ìrankíran kí ló wá dé. Abubakar Taofik sọ pé òpònú ni yín èké ní olórí burúkú ni ẹ òpònú ẹ̀dá ìgbéraga yìí náà ni. Oníròdùnú sọ wípé you too proud yourself who are you sef wetin you be sef I want to know. Michael sọ wípé èpè ló máa pa ẹ́. Adékúnlé Mọ̀súrà sọ wípé òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni òótọ́ kú ni. Ashmoney sọ wípé olórí ibú àgbàlagbà ebú yìí pọ̀ o. Oje Frayo ní olórí burúkú ni ẹ adé ẹrú. Angela 3212 sọ wípé what is your achievement in life? Ìbéèrè lélẹ́yìí o. Popsi Dahlia sọ wípé ẹlúkú ẹlẹ́dẹ̀ oníyàrá kan ló bá kú sẹ́rìn o. Ọlálẹ́kan Tajudeen sọ wípé onírọ́ olè. Saheed sọ wípé Mr. Wálé Adéọba gbogbo Àpèsìn fans dúpẹ́ lọ́wọ́ yín torí bí ò bá ti sí yín pẹ̀lú wa nínú ẹbí Àpèsìn àwọn olórí burúkú yìí fans jẹ́jẹ́ Júdásì Ọlọ́run ọba ni kò jẹ́ kí apá àwọn kó ká wa. God bless you sir Mr. Wálé Adéọba. ẹ wò ó ní agbára o. Kí wá ní èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ẹ mọ̀ nínú comment section. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àṣetì gbọ̀yìn ẹ ṣé o ó dìgbà kan náà.